ẹ kálẹ́ ẹ káàtòrọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ẹ gbọ́ àwọn ìròyìn tá a ní fún yín. Orílẹ̀-èdè Nàìjíríà ti tọwọ́ bọ ìwé àdéhùn papọ̀ pẹ̀lú àwọn òléwájú ògbóǹtarìgì ilé-iṣẹ́ ìṣelọ́pọ̀ àti ìbánidókòwò papọ̀ pẹ̀lú onírúurú ilé-iṣẹ́ ti ilẹ̀ Yúróòpù fún pípèsè panel solar fẹ́ẹ́rẹ́fẹ́ tí ò tóbi púpọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n jọ tọwọ́ bọ ìwé ìgbọ́niyéké láàrin wọn níbi COP28 èyí tó wáyé ní ìlú Dubai tí í ṣe ilẹ̀ United Arab Emirates. Charles Alpha jábọ̀ ìròyìn wípé èyí ń wáyé lẹ́yìn wákàtí díẹ̀ ìgbà tí wọ́n ti jọ ní àjọsọ ọ̀rọ̀ tó lọ́rìn lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná. Bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń sa gbogbo ipá wọn láti ṣe àṣeyọrí àti àdéhùn lórí àpérò ojú ọjọ́ èyí tó wáyé ní Dubai ti COP28, àwọn àlejò olórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria sọ wípé títẹpá mọ́ jíjẹ ẹran àti ran àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ àti ilẹ̀ Áfíríkà láti lè ṣí àwọn ọ̀nà àbájáde sílẹ̀ lórí àyípadà ojú ọjọ́ gbọ́dọ̀ jẹ́ ohun tó mumi lọ́kàn wọn. Lydia Samson ló jábọ̀ ìròyìn yìí. Ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ti ṣètò àti fìmọ̀kúnmọ̀ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà lójúnà ṣíṣe ìmúdára ètò ìmúlò. Eléyìí ń jẹyọ látàrí ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ 5 láti lè fi la àwọn òṣìṣẹ́ lọ́yẹ̀ láti fi kọ́ àwọn alákòóso òṣìṣẹ́ lẹ́kọ̀ọ́ àti ṣe ń ṣiṣẹ́ ní ìṣọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Ignacio Onwuo lóníròyìn tó bá wọn wà níbẹ̀. Bí àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn ṣe kópa àti mú àbá tiwọn jáde pàápàá jùlọ nínú ètò àti ìlànà tí ìjọba gbé kalẹ̀ jẹ́ ohun kan gbòógì tí a ò lè fojú lórí náà. Ìdí nìyí tí àwọn ará ìlú fi kópa níbi ìpilẹ̀ṣẹ̀ owó ìṣúná tí wọ́n ń pèlò rẹ̀ lọ́wọ́ láti lè jẹ́ kí ìgbèrú àti àgbéga ó wà jákèjádò ìpínlẹ̀ náà. Yẹmi Dalemo ló jábọ̀ ìròyìn yìí. Kí ó tó di pé a máa tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa, ẹ jẹ́ ká lọ sí òkè lọ́hùn fún ìpolówó ọjà. $1,000. We go wash plate tire o. Farabalẹ̀ now. Madam, èló lówó wa? Brother, na 3,005. Màá fún yín ní owó òpè káàdì Glo ẹlẹ́gbẹ̀rún 10,000. Ó yá. Bring your phone. Ha! 10,000. 1,000 naira credit. Now you dey turn to 10,000. Now. All of us don't know about Glo Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ní ìlọ́po mẹ́wàá nísìnyí. Ṣé o ti gbọ́? Ìlọ́po mẹ́wàá ló máa gbà lórí iyekíye tó o bá rà sórí ohun ìpè Glo Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ 10 times rẹ. I told you. Na wá go tell. Ẹ káàbọ̀ padà. Àwọn aṣojúṣòfin ilẹ̀ Nàìjíríà ti ṣètò ìpàdé gbọ̀ngàn ìlú lólú ìlú ilẹ̀ Nàìjíríà Àbújá fún àríwísí àwọn aráàlú àti àwùjọ ìlú lórí ìwé owó ìṣúná ọdún 2024 tí ààrẹ Bọ́lá Ahmed tẹ́ pẹpẹ rẹ̀ fún wọn ní ilé ìgbìmọ̀ aṣòfin láìpẹ́. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Tajudeen Abbas nínú ọ̀rọ̀ ìṣíde rẹ̀ níbi ìpàdé yìí ló ti jẹ́ ó yé wọn wípé ipa takuntakun ni àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ń kó láti lè dẹ́kun ìlà ìlò tí orílẹ̀-èdè yìí wà àti láti lè jẹ́ kí owó ìṣúná ti ọdún 2024 tí wọ́n tẹ́ pẹpẹ rẹ̀ fún wọn láìpẹ́ ó lapa rere nínú ètò ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà. Akọ̀ròyìn wa nílé ìjọba Mìktárì Ìpè ló jábọ̀ ìròyìn yìí. Níbí la ó ti máa mẹ́nu dúró fún ti ìròyìn fún tàlẹ́ tòní. Ẹ má gbàgbé àti tẹ̀lé wa lójú òpó wa Facebook NTA Ijebu ode àti lórí YouTube Ìdòwú Ògúnbàjò orúkọ tèmi. Ó dàárọ̀.